Muyideen àtàwọn àfáà kan ẹ wá náà because nígbà mìíràn a ò gbọdọ̀ finá sí abẹ́ òrùlé sùn gbogbo wa pátápátá la ní ìmọ̀ gbogbo wa la ní kímọ̀ gbogbo wa ni Ọlọ́run fún ní ẹ̀bùn ohun tí Ọlọ́run dẹ̀ fún gbogbo wa ó fún wa nítorí ìdí kan tàbí èkejì ni ẹ̀yin àfáà yìí tẹ́ ń sọpọ́tì Muyideen mo fẹ́ bi wá léèrè wípé ṣé iṣẹ́ Ọlọ́run là ń ṣe ṣá èyí tẹ́ ń ṣe nípa ọ̀rọ̀ Muyideen yìí ṣé iṣẹ́ Ọlọ́run ni ṣé iṣẹ́ tó ní ládá nínú ni bọ́bá wá ní ládá nínú irú ládá wo ló wà nínú iṣẹ́ tẹ̀yìn àfáà yìí ṣe lọ́wọ́lọ́wọ́ yìí lórí ọ̀rọ̀ Muyideen àtàgbàlá Gabriel lóòótọ́ ìgbà tí fídíò yẹn kọ́kọ́ jáde mo jáde lórí ọ̀rọ̀ àgbàlá Gabriel wípé àbí kò wá tán bí ọ̀rọ̀ Ọlọ́run ló jẹ́ kó kọ́kọ́ fi bá Muyideen kí Muyideen kó lè mọ ẹni tí wọ́n ń pè ní Ọlọ́run kò ṣàìṣẹ́ pé Muyideen ò tí ì mọ Ọlọ́run o Muyideen àti máa wọ bí 40 something years age bóyá wáyé náà a ti máa gbúrò Ọlọ́run yálà mùsùlùmí yálà lójú ọ̀nà kìrìsìtẹ́nì ṣùgbọ́n káwá kókó ń bẹ̀ wípé wọ́n ti polówó Ọlọ́run fún Muyideen láti kékeré ṣùgbọ́n Muyideen ò gbà káwá sọ wípé bóyá àṣẹ̀ṣẹ̀ fẹ́ wá máa polówó Ọlọ́run fún Muyideen now irú Ọlọ́run wo là ń polówó fún Muyideen báyìí àti pé mò ń bèèrè lọ́wọ́ àwọn àfáà yẹn wípé irú Ọlọ́run wo lẹ́ ń polówó fún àwa tá a fẹ́ join níyín àti àwọn tó fẹ́ join níyín iṣẹ́ Ọlọ́run tí ò bá ti ní ládá nínú ládá rẹ̀ nínú ẹjẹ́ àjọwọ́ rẹ̀ gbogbo ẹnu ni mo fi sọ ẹ̀yin àfáà yìí ṣiṣẹ́ Ọlọ́run tó ní ládá àlùbáríkà nínú pẹ̀lú nǹkan tá à ń ṣe lórí ọ̀rọ̀ Muyideen yìí tá a bá sọ wípé kí ló fà á wàhálà yìí gan báyìí a máa sọ pé torí pé Muyideen torí pé àgbàlá Gabriel na Muyideen àbí bẹ́ẹ̀ kọ́ tá a bá ní kí ló fà ìṣòro yìí sìn a máa sọ pé torí àgbàlá Gabriel ó na Muyideen ẹ̀yin àfáà yìí mo fẹ́ bi léèrè béèrè kan ìjà Muyideen lè bá yín gbé fún oṣù kan pẹ̀lú wà tẹ́ ń rí lọ́wọ́ Muyideen lọ́wọ́lọ́wọ́ yìí ìjà Muyideen ó yẹ ó ṣe ìjẹ́ ó lè bá yín gbé ìjẹ́ yìí lè gba Muyideen sílé láàrin oṣù kan sí oṣù méjì tàbí oṣù mẹ́ta mo fẹ́ ká mọ̀ pé mo ti máa ń tẹnu mọ́rọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àfáà ńláńlá lẹ ti máa rí Muyideen lójú ọ̀nà ibi tó ti ń taṣẹ́ jà yẹn o kò sí èèyàn kan nínú yín tó sọ pé òun fẹ́ràn Muyideen lọ́wọ́ ẹ wá fẹ́ fi oore ẹ fẹ́ fi sún olóore ṣe ẹ̀yin àfáà yìí ǹjẹ́ iṣẹ́ tẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ Muyideen yìí ìjẹ́ iṣẹ́ tó ní ládá ìjẹ́ iṣẹ́ tó ní àlùbáríkà níwájú Ọlọ́run bí Ọlọ́run bá dé lónìí ládá kí ló fẹ́ pín fẹ̀yìn àfáà yìí lórí nǹkan tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí lórí ọ̀rọ̀ Muyideen ẹ̀yin àfáà yìí ìbéèrè mi tún rè fún yín o ṣé Àgbàlá Gabriel ṣé ó ṣe Muyideen lóore ni àbó ṣèkà fún Muyideen bẹ́ẹ̀ gẹ́gẹ́ gbogbo àwọn tẹ́yìn náà ṣe lóore irú ẹ̀san tí Muyideen fi san Àgbàlá Gabriel ní gbogbo àwọn tẹ́yìn náà ṣe lóore yóò fi san yín pẹ̀lú àṣẹ Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀yin àfáà yìí gbogbo ẹ̀yin alhaji yìí gbogbo ẹ̀yin mùsùlùmí yìí tẹ́ ẹ wà lẹ́yìn Muyideen pé kó máa ṣe nǹkan tó ń ṣe yìí tẹ́ ẹ fẹ́ máa dààmú Àgbàlá Gabriel gbogbo iṣẹ́ ládàá yín láyé èrè tí Muyideen tó fi san fún Àgbàlá Gabriel ní gbogbo lẹ́yìn ò jẹ ní gbogbo iṣẹ́ ọwọ́ yín pẹ̀lú àṣẹ Ọlọ́run bó bá jẹ́ àdúrà tẹ́ ẹ lè ṣàmì sí ni ẹ ṣàmì sí ìbá jẹ́ pé Àgbàlá Gabriel ò tí ì kọ́lé fún Muyideen lónìí tí a mọ̀ pé wàhálà yóò nílé tó yìí láìlọ́n báàgì ẹ̀ tó gbé wá sínú ọgbà náà ni ó gbé jáde lọ tí ò sí wàhálà kankan nínú ẹ̀ ṣùgbọ́n gbà míì nǹkan tí èèyàn bá ń ṣe tó fi ń níyì náà ló máa ń ṣe tó máa fi ń tẹ́ kọ́lọ́ máa jà tẹ́ ìjẹ́ iná ti rí pé oore tí Àgbàlá Gabriel ń ṣe tó fi ń níyì òun náà lórí bẹ́ẹ̀ fi tẹ́ yìí kọ́lọ́ máa jà tẹ́ ẹ̀yin àfáà yìí mò ń béèrè lọ́wọ́ yín ìjà lè rẹ tó lè dá mi lóhùn ṣebí ẹ̀ṣẹ̀ tẹ́ nípa Àgbàlá Gabriel ṣẹ̀ ní pé ọ̀nà Muyideen ṣé tí Muyideen bá ń gbé nínú ilé yín ìjẹ́ yìí ò ní máa nà ní bílálà gbogbo ìgbà ṣé ìgbé ayé Muyideen òjò ẹjọ́ kó máa fún lẹ́gba mẹ́fà gbogbo kó máa fi kọ́kọ́ fi jẹgba mẹ́fà láàárọ̀ ẹ̀yin àfáà wa ẹ má wáyé mọ́ ọ̀yà dáráyé ẹ̀rọ tí ọjọ́ tá ó kù tá ó sùn tá ò ní gbá pamọ́ o ẹ̀rọ tí ọjọ́ tá ó sùn tá ò ní jí mọ́ ẹ sọ nísìnyí ẹ wá ń dààmú Àgbàlá Gabriel. Let's stop bullying. This is bullying. Àgbàlá Gabriel ran Muyideen lọ́wọ́ ni. Lójú ara yín náà ẹ̀yin àfáà yìí ẹ̀yin náà máa sọ pé fẹ́ ran Muyideen lọ́wọ́ báyà bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ ran Muyideen lọ́wọ́ o ẹ̀ ń kọ́ bá Muyideen ni. Àìmọye àwọn ẹrú Ọlọ́run tí wọ́n wà nínú wàhálà tójú ti Muyideen lọ ẹ̀ rí wọn ẹ̀ ṣàánú wọn o. Fídíò kan ló ń trẹ́ndì ní ìsìn ẹlẹ́yà kan ṣáà ni àwọn àfáà yín kan fẹ́ fi ṣògùn owó ẹ̀ lọ wò yẹn báyìí pé àtọ̀ kí la máa ṣe sí. Ẹ má jẹ́ kí ẹ̀yin àfáà kan máa sọ mùsùlùmí di onímọ̀ líle ẹ jọ̀wọ́ torí Ọlọ́run
mo mọ ẹ̀jẹ̀ tí Àgbàlá Gabriel ṣe báyìí ẹ̀rí fìtì náà tiẹ̀ ẹ̀yin Christian Association of Nigeria ojú yín dáa wàhálà yìí ti ń pọ̀ lọ́rùn Àgbàlá Gabriel wọ́n wí tán wọ́n ní wọ́n fáìlì kéèsì Ìbàdàn Ọ̀yọ́ state ẹ̀ ń gbé lọ sí another state ṣé àwọn tí wọ́n ń ṣojú ìjọba ní Ọ̀yọ́ state ṣé wọn ò mọṣẹ́ wọn níṣẹ́ mọ́ ni tẹ́fí gbé kéèsì wọn kò ní state ibi tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ lọ sí another state. If care is not taken, this case will be transferred to Abuja. Níwọ̀n ìgbà tí Ọ̀yọ́ state inú Ọ̀yọ́ state nìkan ti ṣẹlẹ̀ bí àwọn aṣojú ìjọba ní Ọ̀yọ́ state ò bá wálé handle kéèsì yẹn it should go to Abuja, not ẹ̀yin tẹ́fẹ́ máa transfer case from one state to another. Ìná tí wo lẹ̀ ń fún Àgbàlá Gabriel náà ẹ̀yin àfáà yìí ẹlẹ́yà kan nìyẹn tí àwọn àfáà yín ẹgbẹ́ yín náà àwọn àfáà ẹgbẹ́ yín ni o ẹ lọ gba ẹlẹ́yà yẹn nísìnyí ó ní pé owó fẹ́ fi ṣògùn owó ẹ̀yin àbí ẹ lọ wo kéèsì yẹn sìn bẹ̀rẹ̀ ni mo fẹ́ kéèsì yẹn ò lówó nú kéèsì yẹn ò lọ́lá àlùbáríkà wo ló wà nínú ayé Muyideen k'Àgbàlá Gabriel ó tó mú oore wo ló wà nínú ayé Muyideen nígbà tí Muyideen ń ta ṣájà àlùbáríkà wo ló wà nínú ayé ìgbà tí Àgbàlá Gabriel wá mú tó jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àtọ̀ wèrè sì lè padà dánmọ́ o ó mà ṣe o abájọ táwọn èèyàn máa ń sọ wípé kò sẹ́ni tó máa sọ pé fámílì òun ni wèrè tó wà lójú títì yẹn so ìgbà tí Àgbàlá Gabriel ṣẹ̀ṣẹ̀ mú wèrè kó lójú títì lẹ́ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ara yín ni pé Muyideen lórúkọ rẹ̀ ń jẹ́ ìgbà tí Àgbàlá Gabriel ṣẹ̀ṣẹ̀ mú aṣọ ọ̀fọ̀ kó lára ẹ̀ lẹ́yìn àfáà yìí ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ wípé Muyideen lórúkọ rẹ̀ ń jẹ́ ṣé Sákéwù lórúkọ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó ń ta ṣájà ni àbẹ́yìn òrí ńgbà náà ẹ̀yin àfáà wa ẹ jẹ́ àṣìṣe tó máa ní ládá Ọlọ́run nínú tá a máa fi ṣàlùbáríkà lọ́jọ́ ìkẹyìn lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlèkèhámà ẹ jẹ́ àṣìṣe tí àwọn ọmọ wa ò fi ní sórí burúkú lọ́jọ́ ìkẹyìn nígbà táwa bá lọ tán ẹ jẹ́ àṣe ohun tí wọn ò ní máa fi ju àwọn ọmọ wa lókò pa nígbà táwa bá ṣe tiwa kó ń bẹ̀ tán irúgbìn wo lẹ̀ ń gbìn báyìí ẹ̀yin àfáà yìí mo fẹ́ bi léèrè ẹ̀jẹ̀ dá mi lóhùn béèrè yẹ̀yìn àfáà ṣé dáadáa ni Àgbàlá Gabriel ṣe fún Muyideen ni àbó ṣe láburú fún ẹ jẹ́ àṣìṣe tó máa ní ládá Ọlọ́run nínú ẹ jẹ́ àṣìṣe tó máa ní àlùbáríkà èyí náà ẹ wo àfáà Alhaji Labeeb Lagbaji yẹn náà ọmọ ọlọ́mọ ṣe fíìmù jáde ò ṣe fíìmù jáde ó bẹ̀rẹ̀ sí ní jáde ó bẹ̀rẹ̀ sí ní lérí ó bẹ̀rẹ̀ sí ní pariwo ó bẹ̀rẹ̀ sí ní fẹ̀fún ó bẹ̀rẹ̀ sí ní ranjú ká ní pé ó wá rí àwọn àfáà tí wọ́n support ẹ ó ní padà lọ gbàdúrà fún bàbá Fẹ́mi yẹn o bàbá tó yẹ tíátà yẹn tó lórúkọ yẹn náà Fẹ́mi Adébáyọ̀ ká nígbà tí wọ́n àfáà Labeeb tó gbé Fẹ́mi Adébáyọ̀ ṣépè ká ní pé orí àwọn supporters ni ó ní lọ tún lọ gbàdúrà fọmọ yẹn o kí ló dé tẹ̀yìn àfáà yóò kí fi ń ro tó dáa náà àfi ká kọ́kọ́ ro láburú tí láburú yẹn bá wá succeed ẹ jẹ́ mọ́ wá calm down why ẹ má jẹ́ kó máa pè é lónímọ̀ líle mọ́ kò dáa kò sí agbára kankan lẹ́yìn agbára Ọlọ́run Allah mo lè gòkè mo lè sọ nígbà tó Ọlọ́run ṣe wà lẹ́yìn ẹni bí àìsàn ibà bá mú ẹ lásán wàá mọ̀ pé kò sí nǹkan tó ń pè lágbára ẹ má jẹ́ ká máa fi ipò tá a wà ká máa fi dààmú àwọn ènìyàn ẹ má jẹ́ ká máa fi ààyè tá a wà ká máa fi fún àwọn ènìyàn kan ní àìrójú àìráyè káwa náà má bàa káyé tiwa náà má bàa padà bàjẹ́ lọ́jọ́ kan nígbà táwa tó mọ̀ ẹ̀yin àfáàyè ẹ jọ̀wọ́ mò ń bẹ̀ yín ni mo fi títóbi Ọlọ́run fi bẹ̀ yín ẹ yọ̀ǹda Àgbàlá Gabriel ẹjọ́ máa lọ ẹ má dààmú rẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá fẹ́ rí dààmú Ọlọ́run ẹjọ́ ẹ̀yin àfáàyè mo fi orúkọ Ọlọ́run fi bẹ̀ yín ẹ yọ̀ǹda Àgbàlá Gabriel ẹ má dààmú rẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá fẹ́ rí dààmú Ọlọ́run oore l'Àgbàlá Gabriel ṣe fún Muyideen kí ni wàhálà yìí gan pàápàá kí ni ìdààmú yìí gan pàápàá kí ni fìtínà tí yìí pàápàá ẹ jẹ́ àṣàlàyé kí ló táwọn wá lórí ẹ̀ gan ẹjọ́ lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel yìí ẹ má sọ di ìjà ẹlẹ́sìn méjì ẹ jọ nítorí Ọlọ́run yẹn àfà ẹ̀yin kan náà yìí ni bóníṣẹ̀ṣe bá ń ṣe tiẹ̀ ẹni kò mọ̀ ṣe Kristẹni bá ń ṣe tiẹ̀ ẹni kò mọ̀ ṣe ṣé ìtẹ́ wá mọ̀ ṣe lélẹ́yìí ṣé bá ti ń ṣe lẹ́yìn náà ṣe yìí ẹ jọ nítorí Ọlọ́run ẹ fi Muyideen sílẹ̀ Àgbàlá Gabriel ẹ yọ̀ǹda Àgbàlá Gabriel kọ́mọ tí náà lè nísinmi Muyideen àtàwọn àfáà kan ẹ wá ná because nígbà mìíràn a ò gbọdọ̀ finá sí abẹ́ òrùn lẹ́sùn gbogbo wa pátápátá la ní ìmọ̀ gbogbo wa la ní kímọ̀ gbogbo wa ni Ọlọ́run fún ní ẹ̀bùn ohun tí Ọlọ́run dẹ̀ fún gbogbo wa ó fún wa nítorí ìdí kan tàbí èkejì ni ẹ̀yin àfáà yìí tẹ́ ń sọpọ́tì Muyideen mo fẹ́ bi wá léèrè wípé ṣé iṣẹ́ Ọlọ́run là ń ṣe ṣá èyí tẹ́ ń ṣe nípa ọ̀rọ̀ Muyideen yìí ṣé iṣẹ́ Ọlọ́run ni ṣé iṣẹ́ tó ní ládá nínú ni bọ́bọ́ wá ní ládá nínú irú ládá wo ló wà nínú iṣẹ́ tẹ̀yìn àfáà yìí ṣe lọ́wọ́lọ́wọ́ yìí lórí ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel lóòótọ́ ìgbà tí fídíò yẹn kọ́kọ́ jáde mo jáde lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel wípé àbí kò wá tán bí ọ̀rọ̀ Ọlọ́run
ló jẹ́ kọ́kọ́ fi bá Muyideen kí Muyideen kó lè mọ ẹ tí wọ́n ń pè ní Ọlọ́run. Kò ṣàìṣẹ́ pé Muyideen ò tí ì mọ Ọlọ́run o. Muyideen àti máa wọ bí 40 something years age bóyá wáyé náà. A ti máa gbúrò Ọlọ́run yálà mùsùlùmí yálà lójú ọ̀nà kìrìsìtẹ́nì. Ṣùgbọ́n ká wá kókó ń bẹ̀ wípé wọ́n ti polówó Ọlọ́run fún Muyideen láti kékeré ṣùgbọ́n Muyideen ò gbà. Ká wá sọ wípé bóyá àṣẹ̀ṣẹ̀ fẹ́ wá máa polówó Ọlọ́run fún Muyideen. Now irú Ọlọ́run wo là ń polówó fún Muyideen báyìí? Àti pé mò ń bèèrè lọ́wọ́ àwọn àfáà yẹn wípé irú Ọlọ́run wo lẹ́ ń polówó fún àwa tá a fẹ́ join níyín àti àwọn tó fẹ́ join níyín. Iṣẹ́ Ọlọ́run tí ò bá ti ní ládá nínú ládáre nínú ẹjẹ́ àjọwọ́ rẹ̀. Gbogbo ẹnu ni mo fi sọ ẹ̀yin àfáà yìí ṣiṣẹ́ Ọlọ́run tó ní ládá àlùbáríkà nínú pẹ̀lú kọ́tà ń ṣe lórí ọ̀rọ̀ Muyideen yìí. Tá a bá sọ wípé kí ló fà á wàhálà yìí kan báyìí a máa sọ pé torí pé Muyideen torí pé Àgbàlá Gabriel na Muyideen àbí bẹ́ẹ̀ kọ́. Tá a bá ní kí ló fa ìṣòro yìí sìn a máa sọ pé torí Àgbàlá Gabriel ó na Muyideen. Ẹ̀yin àfáà yìí mo fẹ́ bi léèrè béèrè kan ìjà Muyideen lè bá yín gbé fún oṣù kan pẹ̀lú wà tẹ́ ń rí lọ́wọ́ Muyideen lọ́wọ́lọ́wọ́ yìí. Ìjà Muyideen ó yẹ ó ìjẹ́ ó lè bá yín gbé ìjẹ́ yìí lè gba Muyideen sílé láàrin oṣù kan sí oṣù méjì tàbí oṣù mẹ́ta. Mo fẹ́ ká mọ̀ pé mo ti máa ń tẹnu mọ́rọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àfáà ńláńlá lẹ ti máa rí Muyideen lójú ọ̀nà ibi tó ti ń ta ṣájà yẹn o. Kò sí èèyàn kan nínú yín tó sọ pé òun fẹ́ràn Muyideen lọ́wọ́. Ẹ wá fẹ́ fi oore ẹ fẹ́ fi sú olóore ṣe. Ẹ̀yin àfáà yìí ǹjẹ́ iṣẹ́ tẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ Muyideen yìí ìjẹ́ iṣẹ́ tó ní ládá ìjẹ́ iṣẹ́ tó ní àlùbáríkà níwájú Ọlọ́run. Bí Ọlọ́run bá dé lónìí ládá kí ló fẹ́ pín fẹ̀yìn àfáà yìí lórí nǹkan tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí lórí ọ̀rọ̀ Muyideen. Ẹ̀yin àfáà yìí ìbéèrè mi túre fún yín o ṣé Àgbàlá Gabriel ṣé ó ṣe Muyideen lóore ni àbó ṣèkà fún Muyideen. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ gbogbo àwọn tẹ́yìn náà ṣe lóore irú ẹ̀san tí Muyideen fi san Àgbàlá Gabriel ní gbogbo àwọn tẹ́yìn náà ṣe lóore yóò fi san yín pẹ̀lú àṣẹ Muhammad sallallahu alayhi wa sallam. Gbogbo ẹ̀yin àfáà yìí gbogbo ẹ̀yin alhaji yìí gbogbo ẹ̀yin mùsùlùmí yìí tẹ́ ẹ wà lẹ́yìn Muyideen pé kó máa ṣe nǹkan tó ń ṣe yìí tẹ́ ẹ fẹ́ máa dààmú Àgbàlá Gabriel gbogbo iṣẹ́ ládàá yín láyé èrè tí Muyideen tó fi san fún Àgbàlá Gabriel ní gbogbo lẹ́yìn ó jẹ ní gbogbo iṣẹ́ ọwọ́ yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bó bá jẹ́ àdúrà tẹ́ ẹ lè ṣàmì sí ni ẹ ṣàmì sí. Ìbá jẹ́ pé Àgbàlá Gabriel ò tí ì kọ́lé fún Muyideen lónìí tí a mọ̀ pé wàhálà yóò nílé tó yìí láìlọ́n bá ìdí ẹ̀ tó gbé wá sínú ọgbà náà ni ó gbé jáde lọ tí ò sí wàhálà kankan nínú ẹ̀. Ṣùgbọ́n gbà míì nǹkan tí èèyàn bá ń ṣe tó fi ń níyì náà ló máa ń ṣe tó máa fi ń tẹ́ kọ́lọ́ máa jà tẹ́. Ìjẹ́ iná ti rí pé oore tí Àgbàlá Gabriel ń ṣe tó fi ń níyì òun náà lórí bẹ́ẹ̀ fi tẹ́ yìí kọ́lọ́ máa jà tẹ́. Ẹ̀yin àfáà yìí mò ń béèrè lọ́wọ́ yín ìjà lè rẹ́ tó lè dá mi lóhùn. Ṣebí ẹ̀ṣẹ̀ tẹ́ nípa Àgbàlá Gabriel ṣẹ̀ ní pé ọ̀nà Muyideen ṣé tí Muyideen bá ń gbé nínú ilé yín ìjẹ́ yìí ò ní máa nà ní bílálà gbogbo ìgbà ṣé ìgbé ayé Muyideen ò ju ẹjọ́ kó máa fún lẹ́gbàá mẹ́fà gbogbo kó máa fi kọ́kọ́ fi jẹ gba mẹ́fà láàárọ̀. Ẹ̀yin àfáà wa ẹ má wáyé mọ́ ìyá ìdárayé ẹ̀rọ tí ọjọ́ tá ó kù tá ó sùn tá ò ní gbá pamọ́ o ẹ̀rọ tí ọjọ́ tá ó sùn tá ò ní jí mọ́. ẹ sọ ní ìsìn ẹ wá ń dààmú Àgbàlá Gabriel. Let's stop bullying. This is bullying. Àgbàlá Gabriel ran Muyideen lọ́wọ́ ni. Lójú ara yín náà ẹ̀yin àfáà yìí ẹ̀yin náà máa sọ pé fẹ́ ran Muyideen lọ́wọ́ báyà mi bẹ́ẹ̀ kọ́ ẹ̀ ran Muyideen lọ́wọ́ o ẹ̀ ń kọ́ bá Muyideen ni. Àìmọye àwọn ẹrú Ọlọ́run tí wọ́n wà nínú wàhálà tó ju ti Muyideen lọ ẹ̀ rí wọn ẹ̀ ṣàánú wọn o. Fídíò kan ló ń trend ní ìsìn ẹlẹ́yà kan ṣáà ní àwọn àfáà yín kan fẹ́ fi ṣògùn owó ẹ̀ lọ wò yẹn báyìí pé àtọ̀ kí la máa ṣe sí. Ẹ má jẹ́ kí ẹ̀yin àfáà kan máa sọ mùsùlùmí di onímọ̀ líle ẹ jọ̀wọ́ torí Ọlọ́run. Mo mọ̀ ẹ̀jẹ̀ tí Àgbàlá Gabriel ṣe báyìí ẹ̀rí fìtì náà tiẹ̀. Ẹ̀yin Christian Association of Nigeria ojú yín dáa. Wàhálà yìí ti ń pọ̀ lọ́rùn Àgbàlá Gabriel. Wọ́n wí tán wọ́n ní wọ́n fáìlì kéèsì Ìbàdàn Ọ̀yọ́ state ẹ̀ ń gbé lọ sí another state. Ṣé àwọn tí wọ́n ń ṣojú ìjọba ní Ọ̀yọ́ state ṣé wọn ò mọṣẹ́ wọn níṣẹ́ mọ́ ni tẹ́fí gbé kéèsì wọn kò ní state ibi tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ lọ sí another state. If care is not taken, this case will be transferred to Abuja. Níwọ̀n ìgbà tí Ọ̀yọ́ state inú Ọ̀yọ́ state nìkan ti ṣẹlẹ̀. Bí àwọn aṣojú ìjọba ní Ọ̀yọ́ state ò bá wálé handle kéèsì yẹn it should go to Abuja, not ẹ̀yin tẹ́fẹ́ máa transfer case from one state to another. Ìná tí wo lẹ̀ ń fún Àgbàlá Gabriel ná ẹ̀yin àfáà yìí.
ẹlẹ́yà kan nìyẹn tí àwọn àfáà yín ẹgbẹ́ yín náà àwọn àfáà ẹgbẹ́ yín ni o ẹ lọ gba ẹlẹ́yà yẹn ní ìsìn ó ní pé owó fẹ́ fi ṣògùn owó ẹ̀yin àbí ẹ lọ wo kéèsì yẹn sìn gbàdá ni mo fẹ́ kéèsì yẹn ò lówó nú kéèsì yẹn ò lọ́lá àlùbáríkà wo ló wà nínú ayé Muyideen tágbàlá Gabriel ó tó mú oore wo ló wà nínú ayé Muyideen nígbà tí Muyideen ń ta ṣájà àlùbáríkà wo ló wà nínú ayé ẹ̀ ìgbà tí Àgbàlá Gabriel wá mú tó jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àtọ̀ wèrè sì lè padà dánmọ́ o ó mà ṣe o abájọ táwọn èèyàn máa ń sọ wípé kò sẹ́ni tó máa sọ pé fámílì òun ni wèrè tó wà lójú títì yẹn so ìgbà tí Àgbàlá Gabriel ṣẹ̀ṣẹ̀ mú wèrè kó lójú títì lẹ́ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ara yín ni pé Muyideen lórúkọ rẹ̀ ń jẹ́ ìgbà tí Àgbàlá Gabriel ṣẹ̀ṣẹ̀ mú aṣọ ọ̀fọ̀ kó lára ẹ̀ lẹ́yìn àfáà yìí ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ wípé Muyideen lórúkọ rẹ̀ ń jẹ́ ṣé Sákéwù lórúkọ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó ń ta ṣájà ni àbẹ́yìn ò rí ngbà náà ẹ̀yin àfáà wa ẹ jẹ́ àṣìṣe tó máa ní ládá Ọlọ́run nínú tá a máa fi ṣàlùbáríkà lọ́jọ́ ìkẹyìn lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlèkè hàmà ẹ jẹ́ àṣìṣe tí àwọn ọmọ wa ò fi ní sórí burúkú lọ́jọ́ ìkẹyìn nígbà táwa bá lọ tán ẹ jẹ́ àṣe ohun tí wọn ò ní máa fi ju àwọn ọmọ wa lókò pa nígbà táwa bá ṣe tiwa kó ń bẹ̀ tán irúgbìn wo lẹ̀ ń gbìn báyìí ẹ̀yin àfáà yìí mo fẹ́ bi léèrè ẹ̀dẹ̀ ẹ̀dá mi lóhùn béèrè yẹ̀yìn àfáà ṣé dáadáa ni Àgbàlá Gabriel ṣe fún Muyideen ni àbó ṣe láburú fún ẹ jẹ́ àṣìṣe tó máa ní ládá Ọlọ́run nínú ẹ jẹ́ àṣìṣe tó máa ní àlùbáríkà ẹ̀yin náà ẹ wo àfáà Alhaji Labeeb Lagbaji yẹn náà ọmọ ọlọ́mọ ṣe fíìmù jáde ò ṣe fíìmù jáde ó bẹ̀rẹ̀ sí ní jáde ó bẹ̀rẹ̀ sí ní lérí ó bẹ̀rẹ̀ sí ní pariwo ó bẹ̀rẹ̀ sí ní fẹ̀fún ó bẹ̀rẹ̀ sí ní ranjú ká nígbà wọ́n rí àwọn àfáà tí wọ́n support yẹ ó ní padà lọ gbàdúrà fún bàbá Fẹ́mi yẹn o bàbá tó yẹ tíátà yẹn tó lórúkọ yẹn náà Fẹ́mi Adébáyọ̀ ká nígbà tí wọ́n àfáà Labeeb tó gbé Fẹ́mi Adébáyọ̀ ṣe pé ká nígbà orí àwọn supporters ni ó ní lọ tó lọ gbàdúrà fọmọ yẹn o kí ló dé tẹ̀yìn àfáà yóò kí fi ń ro tó dáa náà àfi ká wọ́n ro láburú tí láburú yẹn bàbá succeed ẹ jẹ́ mọ́ wá calm down why ẹ má jẹ́ kó máa pè é lónímọ̀ líle mọ́ kò dáa kò sí agbára kankan lẹ́yìn agbára Ọlọ́run àlá mo lè gòkè mo lè sọ nígbà tó Ọlọ́run ṣe wà lẹ́yìn ẹni bí àìsàn ibà bá mú ẹ lásán wàá mọ̀ pé kò sí nǹkan tó ń pè lágbára ẹ má jẹ́ ká máa fi ipò tá a wà ká máa fi dààmú àwọn ènìyàn ẹ má jẹ́ ká máa fi ààyè tá a wà ká máa fi fún àwọn ènìyàn kan ní àìrójú àìráyè káwa náà má bàa káyé tiwa náà má bàa padà bàjẹ́ lọ́jọ́ kan nígbà táwa tó mọ̀ ẹ̀yin àfáàyè ẹ jọ̀wọ́ mò ń bẹ̀ yín ni mo fi títóbi Ọlọ́run fi bẹ̀ yín ẹ yọ̀ǹda Àgbàlá Gabriel ẹjọ́ máa lọ ẹ má dààmú rẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá fẹ́ rí dààmú Ọlọ́run ẹjọ́ ẹ̀yin àfáàyè mo fi orúkọ Ọlọ́run fi bẹ̀ yín ẹ yọ̀ǹda Àgbàlá Gabriel ẹ má dààmú rẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá fẹ́ rí dààmú Ọlọ́run oore l'Àgbàlá Gabriel ṣe fún Muyideen kí ni wàhálà yìí gan pàápàá kí ni ìdààmú yìí gan pàápàá kí ni fìtínátì yìí pàápàá ẹ jẹ́ àṣàlàyé kí ló tá à ń wá lórí ẹ̀ gan ẹjọ́ lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel yìí ẹ má sọ di ìjà ẹlẹ́sìn méjì ẹ jọ nítorí Ọlọ́run yẹn àfà ẹ̀yin kan náà yìí ni bóníṣẹ̀ṣẹ̀ bá ń ṣe tiẹ̀ ẹni kò mọ̀ ṣe Kristẹni bá ń ṣe tiẹ̀ ẹni kò mọ̀ ṣe ṣé ìtẹ́ wá mọ̀ ṣe lélẹ́yìí ṣé bọ́ ti ṣe lẹ́yìn náà ṣe yìí ẹ jọ nítorí Ọlọ́run ẹ fi Muyideen sílẹ̀ Àgbàlá Gabriel ẹ yọ̀ǹda Àgbàlá Gabriel kọ́mọ tí náà lè nísìmí